Aláròye máa wí o. Bó bá ṣe wípé àwọn Amẹ́ríkà ló máa bá wa yanjú ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò yìí, kí wọ́n máa bọ̀ o. Ìbà Gani Adams. Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá, Ìbà Gani Adams ti ké gbàjarè síta nípa àwọn afẹ̀míṣòfò tí wọ́n ń pààyàn káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè yìí, pé àwọn afurasí ọ̀daràn náà ti ń wà láwọn igbó ńláńlá gbogbo tó yí àwọn ilẹ̀ Yorùbá ká, àti wípé wọ́n ti ń gbáradì láti kógun ja ẹ̀yà Yorùbá tí wọ́n sì máa pààyàn rẹpẹtẹ. Ó ní ohun kan ṣoṣo tí wọ́n dúró dè ní wípé káwọn tó jẹ́ onígbọ̀wọ́ wọn gbogbo pàṣẹ fún wọn kí wọ́n sì pẹ̀tù ọwọ́ wọn. Ọjọ́ Ìṣẹ́gun Tuesday, ọjọ́ 18 oṣù kọkànlá ọdún yìí ní Ìbà Gani Adams sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lásìkò tó ń bá wọn oníròyìn sọ̀rọ̀ níbi ètò kan nílùú Ìkẹjà nípínlẹ̀ Èkó. Ìbà Gani Adams ní pẹ̀lú báwọn agbésùnmọ̀mí náà ṣe ń lọ káàkiri orílẹ̀-èdè yìí, ẹ̀rí gidi wà wípé wọ́n ti kóra wọn jọ sáwọn inú igbó gbogbo tó súnmọ́ ilẹ̀ Yorùbá tí wọ́n sì ti wà ní ìgbáradì láti kógun ja àwọn ẹ̀yà Yorùbá lójijì. Àfi káwọn aṣíwájú Yorùbá gbogbo dìde sọ̀rọ̀ náà ni kó tó bọ́ sórí fún wa. Ààrẹ ní àkókò yìí kì í ṣe àsìkò téèyàn máa fọwọ́ yẹpẹrẹ mú rárá. Àwọn ẹ̀yà Yorùbá láwọn ìpínlẹ̀ bíi Kogi, Kwara, Èkìtì, Oǹdó, Ọ̀ṣun, Ọ̀yọ́, Ògùn, Èkó àtàwọn apá kọ̀ọ̀kan láwọn ìpínlẹ̀ Ẹdó àti Delta náà gbọ́dọ̀ wà lójúfò. Wọn kò gbọ́dọ̀ sùn àsùnpìyè rárá lórí ọ̀rọ̀ ètò ààbò ìpínlẹ̀ wọn. Ó ṣàlàyé pé àwọn agbésùnmọ̀mí yìí tó jẹ́ wípé àwọn ìpínlẹ̀ lókè ọ̀yà nìkan ni wọ́n ti máa ń ṣe ohun tó wù wọ́n tẹ́lẹ̀ tí ń gbé ìwà pálapàla náà dé àwọn ilẹ̀ Yorùbá. Kódà wọ́n ti súnmọ́ wa ju bí a ṣe rò lọ báyìí. Wọ́n ti pọ̀ gidi nínú àwọn igbó gbogbo tó wà nílẹ̀ Yorùbá káàkiri. Wọn kò sì lóhun méjì tí wọ́n fẹ́ ṣe ju pé kí wọ́n dá rògbòdìyàn sílẹ̀ nílẹ̀ Yorùbá, kí wọ́n pààyàn rẹpẹtẹ, kí wọ́n kíná bọ ilé, kí wọ́n sọ ìlú dahoro. Irinṣẹ́ èṣù ni wọ́n, àwa la ò ní gbà fún wọn rárá. Ohun táwọn agbésùnmọ̀mí náà ń dúró dè ní àṣẹ láti ọ̀dọ̀ àwọn onígbọ̀wọ́ wọn gbogbo, kí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pààyàn bó ṣe wù wọ́n. Lérò tèmi o, ó bá jẹ́ wípé ohun tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump sọ yẹn pé òun bọ̀ wá kógun ja àwọn agbésùnmọ̀mí lórílẹ̀-èdè yìí ló máa yanjú wàhálà tí à ń kojú yìí, kí wọ́n máa bọ̀ o. Bí wọ́n bá ṣe pa àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́, bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń pa àwọn mùsùlùmí náà, kò ya ẹnikẹ́ni sọ́tọ̀ rárá ni. Mi ò mọ ìdí táwọn kan ṣe ń fajúro sí bíjọba Amẹ́ríkà ṣe láwọn ń bọ̀ níwọ̀n ìgbà tó jẹ́ wípé àwọn gómìnà ìpínlẹ̀ gbogbo lórílẹ̀-èdè yìí kò lágbára tó láti kojú ìjà sáwọn afẹ̀míṣòfò náà. Bíjọba orílẹ̀-èdè Amẹ́ríkà bá wá ràn wá lọ́wọ́, kò sóhun tó burú jáì níbẹ̀. Ṣé ẹ rántí lọ́dún 2020 nígbà táwọn afẹ̀míṣòfò kan jí ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà kan gbé? Àwọn ológun Amẹ́ríkà wá sórílẹ̀-èdè Nàìjíríà, wọ́n gba èèyàn wọn lọ́wọ́ wọn, wọ́n pa àwọn agbésùnmọ̀mí náà láì jẹ́ kí ẹnikẹ́ni mọ̀. Nígbà tí wọ́n padà dé orílẹ̀-èdè wọn ni wọ́n tó kéde pé àwọn ti wá gba èèyàn wọn sílẹ̀. Ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí ọ̀hún ó ti ń fẹ́ àmójútó gidi báyìí. Apá àwọn olóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà kò ká wọn mọ́. Ojoojúmọ́ làwọn agbébọn ń pààyàn káàkiri. Àpẹẹrẹ rẹ̀ ni èyí tó wáyé láìpẹ́ yìí nípínlẹ̀ Katsina, níléèwé girama kan táwọn agbésùnmọ̀mí náà ti lọ jí àwọn akẹ́kọ̀ọ́ 25 gbé. Bẹ́ẹ̀ náà rèé o, wọ́n tún ti lọ ṣọṣẹ́ ní ṣọ́ọ̀ṣì CAC kan tó wà lágbègbè Èrúkú níjọba ìbílẹ̀ Èkìtì nípínlẹ̀ Kwara lọ́jọ́rú Wednesday, ọjọ́ 18 oṣù kọkànlá ọdún tá a wà yìí. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.